Aláròyé máa wí o. Kí ló dé táwọn ìjọba Nàìjíríà ń fàbùkù kàn wá káàkiri àgbáyé? Ọ̀rọ̀ náà jọ̀rọ̀ àbùkù, ọ̀rọ̀ ìtìjú gbáà. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń ṣèjọba lé wa lórí kò lójútì. Wọn ò màbùkù, wọ́n bàjẹ́, ojú kì í tì wọ́n, wọn ò mọ kò tọ́. Nítorí ẹ̀ ni nǹkan wá sì ṣe rí bó ṣe rí yìí. Bẹ́ẹ̀dá kan bá wà láyé yìí tí ò bá ní tìjú, kò sáburú kan tí ó lè tọwọ́ ọrú ẹni bẹ́ẹ̀ jáde. Àbí ń bi táyé lajú dé yìí, níbi tórúkọ Nàìjíríà gbilẹ̀ dé káàkiri àgbáyé yìí, etí wo ló wá ń gbọ́ pé wọ́n gbẹ́sẹ̀ lé èròńpilẹ̀ẹ̀nì ààrẹ wa lẹ́yìn odi? Ẹ̀yìn odi kan sì kọ́, ní Paris lórílẹ̀‐èdè France ni wọ́n ti ṣe bẹ́ẹ̀, tí wọ́n ní Nàìjíríà já wọn kan ní gbèsè. Nítorí ẹ̀ wọ́n ṣe fẹ́ máa gbẹ́sẹ̀ lé gbogbo ohun ní Nàìjíríà, àtilé àtilé iṣẹ́ àtàwọn míì tí wọ́n bá rí tó jẹ́ tiwa lẹ́yìn odi. Irú ìtìjú ayérayé wo ló tún jẹ́ èyí lọ? Kó tó dásìkò yìí tẹ́lẹ̀, kò síbi tí wọ́n ti ráwọn ọmọ Nàìjíríà tí wọn ò ti fàbùkù kàn wọ́n. Eléyìí ò sì lè ṣe kó má rí bẹ́ẹ̀, nítorí gómìnà wa ti ṣẹ̀wọ̀n lọ́dọ̀ wọn rí. Ó kówó jẹ ni. Mínísítà ti ṣẹ̀wọ̀n ń bẹ̀, ọ̀kan sì wà níwájú adájọ́ bá a ti ń sọ yìí. Òun náà kówó jẹ ni o. Kọmíṣánná ti ṣẹ̀wọ̀n, aṣòfin ti ṣẹ̀wọ̀n. Ọ̀pọ̀ àwọn olóṣèlú ilẹ̀ wa ni wọ́n sì jẹ́ tẹ̀wọ̀n dé. Báwọn míì bá sì ti tẹ̀wọ̀n dé báyìí, ipò ńlá làwọn ọmọ Nàìjíríà ó tún gbé wọn sí, tàbí kí wọ́n lọ jó pàdé wọn. Èyí ti fi àwọn òyìnbó yìí pé wá bàjẹ́ ti dàgbádá fún gbogbo wa. Nítorí ẹ̀wọ̀n ò ṣe ń fáwọn ọmọ Nàìjíríà lọ́dọ̀ wọn, tàbí tí wọ́n yà wọ́n sọ́tọ̀, tí wọ́n yẹ̀ wọ́n wò fínífíní kí wọ́n tó jẹ́ kí wọ́n wọlé. Bẹ́ẹ̀ ni wọn ò jẹ̀bi o, nítorí púpọ̀ náà àwọn ọmọ Nàìjíríà bí wọn ò lu jìbìtì ayélujára bí wọ́n bá dọ̀hùn, wọ́n á wáwọ̀ ọ̀daràn míì hù. Àwọn òyìnbó yìí sì fẹ́rẹ̀ má mọṣẹ́ méjì táwọn ọmọ Nàìjíríà ń ṣe, tàbí iṣẹ́ tí wọ́n mọ̀ ju jìbìtì àtiwà ọ̀daràn lọ. Àmọ́ bẹ́lẹ̀ yìí bá ń ṣẹlẹ̀ sáwọn èèyàn lọ́kan òjọ̀kan, kò sẹ́ni tó rò pẹ̀lú ẹ̀ yóò ṣẹlẹ̀ síjọba. Lójú gbogbo ayé báyìí, wọ́n ti sọ Nàìjíríà doní jìbìtì ayé. Wọ́n ti sọ Nàìjíríà dẹni tí ò ṣe bá ṣòwò pọ̀. Wọ́n ti sọ Nàìjíríà dorílẹ̀-èdè kan tí ò tiẹ̀ já mọ́ kinní kan. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí, bí kì í bá ṣe páwọn ìjọba àtàwọn èèyàn wá ya bí wọ́n ti yà ni, kò yẹ kórúkọ wá tìdí ẹ̀ bàjẹ́ rárá. Ṣùgbọ́n ń bí àìka nǹkan sí, àti níbi títọwọ́ òṣèlú bọ gbogbo nǹkan, abo ẹ̀rẹ́ fún wa o. Ìjọba ìpínlẹ̀ Ògùn ló tọwọ́ bọ̀wé àdéhùn pẹ̀lú iléeṣẹ́ China kan. Àmọ́ nítorí a ò kì í kó àwọn nǹkan tiwa lákòyawọ́, ohun tó kó wa sí wàhálà rèé, tí wàhálà náà sì kan ìjọba àpapọ̀. Ìjọba Gbénga Daniel ló bẹ̀rẹ̀ ètò yìí ní 2007. Òun ló káwọn òyìnbó China yìí wá, òun ló sì mọ̀rú àdéhùn tí wọ́n jọ ṣe. Àmọ́ ńgbà tíjọba Àbíkúnlé Amósùn dé, nítorí táwọn ò fẹ́ gbọ́ ohunkóhun tó bá ti jẹ mọ́ Daniel àtijọba rẹ̀, nígbà táwọn òyìnbó China yìí dé, kàkà kí wọ́n jọ jókòó pọ̀, kí wọ́n rí jìbìtì tó wà nù táwọn ará China yìí ṣe, àti ibi tọ́rọ̀ náà lè yọrí sí fún wa. Ìjọba Amósùn pa Daniel tì, wọ́n ń dárin ojú ọ̀nà àìmọ̀ yìí lọ, nítorí pé Daniel ń ṣe PDP, àwọn ń ṣe APC, àti pọ̀rẹ́ ni wọ́n kíjà tó dé láàrin wọn. Bíjà wọn ti sọ̀pínlẹ̀ Ògùn lẹ́nu náà ní gbogbo ayé rí yìí. Bó bá ṣe pé ńgbà táwọn iléeṣẹ́ China tó hàn gbangba pé wọ́n fẹ́ lu jìbìtì bẹ̀rẹ̀ wàhálà wọn, bí ìjọba Amósùn bá tètè dìde sí i, tàbí ńgbà tí Dàpọ̀ Abíọ́dún dé, kóun náà tètè béèrè ìdí abájọ, kó má fọ̀rọ̀ náà falẹ̀, kí ìjọba àpapọ̀ lábẹ́ Buhari má ṣe bí ẹni páwọn ò gbọ́ kinní kan. Irú àbùkù oníyọ̀rọ̀ yìí ò lè kàn wá. Nígbà tá a bá lajú sílẹ̀ táwọn iléeṣẹ́ ẹyọ̀kan láti China bá bẹ̀rẹ̀ sí fáwọn ẹrù ìjọba wa tó wà lórílẹ̀‐èdè míì tà, nígbà wo la ní doníranù lójú ayé? Èyí tó délẹ̀ yìí gan-an, báwo la ṣe fẹ́ bọ́nú àbùkù ẹ̀ pé iléeṣẹ́ ẹyọ̀kan ló fojú Nàìjíríà gbolẹ̀ tó bẹ́ẹ̀? Àbùkù ńlá leléyìí jẹ́, ohun ìtìjú ni fún gbogbo ọmọ Nàìjíríà. Kò sóhun méjì tíjọba àpapọ̀ àti ìpínlẹ̀ Ògùn gbọ́dọ̀ ṣe ju kí wọ́n dìde gírí lọ, kí wọ́n fi hàn gbogbo ayé pé ní jìbìtì níléeṣẹ́ Songsan tó fẹ́ gbowó lọ́wọ́ àwọn, kí wọ́n padà sílé ẹjọ́ níbi tí wọ́n ti fìdí òkodoro hàn, táwọn adájọ́ ó lè ronú sóhun tó ṣẹlẹ̀ gan-an. Ọ̀rọ̀ ti kọjá pé kí Nàìjíríà san gbèsè táwọn iléeṣẹ́ yìí ní wọ́n jà wọ́n lọ. Ó ti di kíjọba orílẹ̀-èdè Nàìjíríà mọ bí wọ́n ò ti torúkọ Nàìjíríà ṣe lẹ́yìn odi. Àbùkù àtẹ̀gbin tó ń kà àwọn ọmọ Nàìjíríà níta ti pọ̀ jù. Èyí tó sì ṣẹlẹ̀ yìí yóò túbọ̀ sáwọn ọmọ orílẹ̀-èdè yìí àtorílẹ̀-èdè yìí fúnra ẹ̀ di yẹpẹrẹ láwùjọ àgbáyé ni.
ẹ má sinmi lórí ọ̀rọ̀ yìí o, ẹ má jẹ́ kó lọ bẹ́ẹ̀, ẹ tètè yanjú ẹ̀ kíákíá ni. Abirú kí tún lèyí Olódùmarè. Ó ṣojú mi kò rò nìyẹn o nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.